ó ga o ìyá ìkẹ́ àlàáfíà ni mo ní wá wò ó pé báwo ló ṣe ṣe àtàwọn ọmọ o wo gbogbo wàhálà gbèsè tí bàbá ìkẹ́ dálẹ̀ tí mo rọ san 10 million bì kan getting to 15 million bì kan mi ì mọ ibi tí màá gbájá wàláì mi kò yé mi kò yé mi rárá. alájí iṣẹ́ tọkọ mi ṣe yìí dà kò sọ fún mi pé bóun ṣe máa dà mí sílẹ̀ má dánwò rè o ṣé ètò ṣe fún mi dáàbò mo ti fẹ́ rí gbèsè yìí san ẹ rí pé ìkà ni bàbá àkẹ́. ẹsẹ̀ rẹ̀ kò rí bẹ́ẹ̀ kádàrá ń kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò wo náà kó ṣe bẹ́ẹ̀ ta ni ó fẹ́ ṣiṣẹ́ tí ò ní dúró jẹ́ ta ni ó fẹ́ ṣẹ́ lọ́fọ̀mọ́ tó jẹ́ pé gbèsè ni ó fi san. ẹni pé bàbá àkẹ́ dájú ṣó yẹ kó ṣe léyìí fún mi. kò ń bẹ́ẹ̀ jágbà pé bọ́lọ̀ ṣe ṣe nìyẹn torí kó wá máa ronú yẹn lèmi ò ní fẹ́ jọmú fọlọ́ǹbẹ. ẹ mọ̀ pé tó bá pé kò ṣe tó ṣe èyí tí ò lọ àjọ máa sáré kiri bó mo fẹ́ pọ̀ bá ti wò. ó wà lọ́nbẹ ẹ̀ ní jágbà má ronú jọmú fọlọ́ǹbẹ ṣùgbọ́n olóhùn á dá àwọn ọmọ ẹ sí. ẹ kò ṣe lẹ́yìn fún mi ẹ wá ní ìwà sóko. àwọn ọmọ aṣojú fún òtútù. mo ti fẹ́ rówó san fún báńkì báyìí yàrá jù. Aṣáájá síná pẹ̀lú ìfura. Àjájì ti fura. O ní láti ń fura tán bẹ́ẹ̀ ló lè tún rí gan. Ìyá ìpele mọ́ ọmọ ètè o. Ìyá yìí máa pẹ́lẹ́ mọ́. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. ṣé ọkọ mi jẹ́ yẹn lọ́wọ́ o. ẹgbà pọ̀ má lè má kówó síbẹ̀ mọ́ owó ta kó títí tẹ́ kó sínú ọyàn yẹn tó bẹ̀rẹ̀ sí ní dùn yìí ẹ máa tún kó sínú ilé kó máa dùn yìí wọ́n sọ fún àsùpá gbogbo àwọn tó máa ń kó síbẹ̀ ó máa fa breast cancer fún wọn ẹ máa kó sínú ìgbà ní yín ó dáa kẹ́ máa kó síbẹ̀ yẹn kò sẹ́ńtà jìmọ̀ yín lọ́wọ́. mo ti gbọ́ ṣé o rí àwọn owó tí mò ń kó pamọ́ yìí náà torí owó iléèwé yìí ni kò ní torí nǹkan mi. ilẹ̀ ìgbàlẹ̀ yìí sí. Oyin lẹ́yìn mẹ́rin. Rọra pẹ̀lú ẹ̀ má yẹ kó jóná o. Níbi ọ̀tá mi ti try tó látara. Mo ṣe ọkọ mi. Wàhálà àlùbáríkà wàá ṣe oríire o. Wọ́n náà rọ́mọ ṣe ẹ́ láàánú o. Bí onífọ̀ọ́sì ṣayé mi, ire gbogbo ọkọ mi á bá mi gbé. Ibi gbogbo mo bá wà láyé mi ìkẹ́ ọ. Kò rí bá mi ṣe, ẹ̀dá mi bá mi ṣe ọ. Ìkẹ́ kọ́lọ́kọ́ bí ayé fàmídé bùtẹ́ ayọ̀ ìkẹ́. Ọlọ́mọ ọlọ́láyé màmá yá mi lọ́gàn ìkẹ́. Ọlọ́kọ́ bí ayé fàmídé bùtẹ́ ayọ̀ ìkẹ́. Ọba tó ní ìkẹ́ fi kájí ìkẹ́. Mo rò pé ọtí lọ dáhùn ẹ̀tọ́ rẹ̀ kan. ń ṣetán mo kàn bí àǹtí ẹ̀kọ́ fún yín just 2 minutes kí wọ́n fi parí nǹkan tí mo ṣe. O ti lo àkókò ẹ̀ tán. Ìkẹ́ wá fún ẹ ní extra time. ẹ̀dà àti ìkẹ́lẹ́ fún yín extra time. Ìkẹ́ níbí ó fún ní extra time. Pé kó lò. Ìkẹ́ come here.
Ike. Sir. Ń bá máa dúdú tó wọ ọṣọ bí oṣù yẹn. Ìwọ ló fún ní extra time. Bẹ́ẹ̀ ni sir, wọ́n sọ wípé time wọn ti tán pé kí n jọ kí n fún wọn ní extra time pé àwọn ò ní pẹ́ ṣe tán. Torí pé ó jẹ́ customers wa. So our customers wa pátápátá ló ń fún ní extra time. Torí ọ̀rọ̀ ṣe fún ní extra time. Àbí bẹ́ẹ̀ kọ́. But ọ̀gá ẹ ti máa ń complain jù mo kàn ní kó fún just little time. Will you keep your dirty mouth shut? Ṣé bá lù? Májú, wọ́n bá staff mi sọ̀rọ̀ ìwọ́n ti ẹ̀rẹ̀. Is it because of the little money you paid? Máa kọ́ lọ́wọ́ sí màá tún kọ́ mẹ́ jáde. Àwọn ilé yóò pé. Àwọn àbúrò sà. Wọ́n bá sáà mi bí. Láti lórí fídíò ọ̀rọ̀ tó ń bá bọ̀ orí ọ̀pẹ ni. Excuse me, look. Èèyàn lo àkókò tiẹ̀ tán. Ìwọ wá fún òun dáwọ́ owó fún ní extra time fún ara ẹ̀ lọ́wọ́ ara tiẹ̀ lọ́wọ́ ara ẹ̀. Ike. Sir. Bó ṣe ṣe tí mo sì ní. Ìjọba mọ iye number of my customers tí wọ́n wá síbi all the time. So gbogbo wọn ni wọ́n gba extra time. Ara sir. Kí lè iṣẹ́ mi lè ṣe kí ni kó lè jẹun kó bàjẹ́ kí gbogbo ẹ̀ doríru kí gbogbo kó lọ. Ara sir nítorí pé wọ́n jẹ́ customer wa ni sir. Wọ́n rò pé ìwòrò mọ iye tí mò ń san lórí subscription yìí. O mọ̀ pé subscription fee yẹn dàbí airtime owó tí à ń ra tí tó ń connect wa lórí internet. Mo dẹ̀ láti gbé kékeré gègé tí n bá gbélé ìṣòro dé ní wọ́n ń pè ní gbogbo nǹkan so àwọn tó bá jókòó bí wọ́n bá ṣe pẹ́ sí òun ni mo ṣe máa yọ owó tèmi máa fi bá airtime tí mi máa jọ ẹ lójú ó ṣe ṣe kí n ti bá tiẹ̀ jẹ́ ìjọba mi so o lè sọ fún mi pé you are not capable to manage this place is it. Wọ́n bínú sir, sorry sir. Mr. Man àkókò ẹ̀ ti tọ́ àbí so 1 minute ni fún ẹ bẹ́ẹ̀ kí ni ẹ̀ tó sọ̀rọ̀ tán kó ti lọ tán kíá jọba ìkẹ́ Sir. màá wá jẹ́wọ́ fún ẹ pé mi ni mo níbí ìjọba mi kó tó wá bá tèmi jẹ́ èmi fẹ́ àmì mi ní lajú mi lẹ̀ kó bá tèmi jẹ́ that's all máa expect èèyàn míì tó máa manage bíi. Rárá sir, ẹ má ṣe bẹ́ẹ̀ jọ mi ní ṣe bẹ́ẹ̀ mọ ẹjọ́ ẹ dáríjì mi sir ẹjọ́ sir. keep short ọ̀rọ̀ ìwé gbígbọ́ àtúkọ́ tí mo kọ̀ yẹn tó ṣe pé dìde pé tí n bá wọnú ọ́fíìsì ẹ̀ tó máa padà dé tí n bá ti bọ́ bíi tí n bá bọ́ bíi wọ́n á fẹ́ ṣe. Kí ló ṣe yín náà? Ẹ fẹ́ kó bá mi ni ẹ lè ṣe tọ́wọ́ ẹ̀dọ̀ ẹ lè ká máa wá lọ ẹ máa lọ. Àti ìkẹ́ ṣáà fún máa sọ fún ìfowópamọ́ owó tẹ̀sí ìwà òkè ẹni tó ti ṣe tán ẹjọ́ kó máa lọ ẹjọ́ máa fún táìmù fún táìmù ṣáà pé owó lọ́ta lónìí. Sọ́jí kí ló kàn ti tiẹ̀ ń bẹ̀ kọ̀ọ̀kan sí kí ló ń máa ń takò mí náà kí ló dé. ẹ kàn máa ń sọ̀rọ̀ ní several times ẹ má dé kọ̀ọ̀kan máa ń sọ̀rọ̀ sí wa. Adé ẹ má dé kọ̀ọ̀kan sọ̀rọ̀ sí wa ó lọ́la sọ fún yín tàbá lè máa rí ẹni pé ká àti sí kẹ̀dẹ́ ní kídẹ́ wa bá a ṣe dìgbà láàárọ̀ náà lárí pé wọ́n sí bíbà wọn náà ti kó kọ̀ǹpútà mẹ́ta. ó dà bẹ́ẹ̀ ìkẹ́ náà ló gbọ́dọ̀ ní mọ́tò yìí ó ṣe kò dé àsìkò tó dá. nítorí wípé olójú òní la ojú ẹ̀ sílẹ̀ kí tàlùbọ̀ ó kò wọ̀
mo mọ etí mo fi invest gbogbo àwọn nǹkan tí mo kó sí ibà mo mọ etí mo invest lórí ẹ̀ ṣé ti yẹ màá rà ájú mi sílẹ̀ kí ẹ tó sọ mi lọ ní gbèsè. ẹ káàárọ̀ sà. ẹ máa káàárọ̀. Sọjí Adé báwo ni ṣe sílẹ̀kùn. kí lè dùn á sìn owó ni kí wà. owó mi ni kí wà mo ẹ̀ṣẹ̀ ń bọ̀ láti ilé mi. Ìkẹ́ sá. òun lanu orí ẹ̀ ń bèrè pé báwo ló ṣe síbí yìí. bẹ́ẹ̀ ni sá. gbọ́dọ̀ ọwọ́ ta ni kí ìdí máa wà. ọwọ́ mi ló wà sí. láyọ̀ wà ọwọ́ ẹ̀ ló wà. jẹ́ kí yìí